ọdún yìí á tura kò ní lè kókó mọ́ mi ìwọ kan ọdún yìí á tura kò ní lè kókó mọ́ mi gbogbo ohun tí mo dáwọ́lé ayọ̀ rí ìwọ kan ohun tí mo béèrè lÓlúwa yóò ṣe ọdún yìí á tura kò ní lè kókó mọ́ mi ọdún yìí á tura kò ní lè kókó mọ́ mi ìwọ náà máa sọ bẹ́ẹ̀ ọdún yìí á tura kò ní lè kókó mọ́ mi torí pé gbogbo tí mo dáwọ́lé ló máa yọrí ohun tí mo béèrè ni Jésù yóò ṣe ọdún yìí á tura kò ní lè kókó mọ́ mi lọ́dún tí mo wà yìí lọ́dọ̀ mọ́ráyà mi gbà èmi ni mo kọ́kọ́ jẹ́ ẹ̀rí pé Olúwa dá mi láre lọ́dún tí mo wà yìí lọ́dún tí mo wà yìí gbogbo ayé gbọ́ lọ́dọ̀ mọ́rí tèmi ṣe ire mọ́ máa ṣọ̀gọ́gọ́ mi ni àti wọ́n náà èmi ni mo kọ́kọ́ jẹ́ ẹ̀rí pé Olúwa dá mi láre Olúwa dá mi láre Olúwa dá mi láre Olúwa ṣẹ́gun fún Olúwa ṣẹ́gun fún Olúwa fún mi lọ́mọ Olúwa fún mi lọ́mọ lọ́dún yìí á dára fún mi àti wọ́n náà lọ́dún yìí á dára fún mi lọ́dún yìí á dára fún mi o èmi kò ní ṣàṣetì wọ́n náà sọ bẹ́ẹ̀ lọ́dún yìí á dára fún mi ní 2026 á dára fún mi lójú ọ̀tá mi lọ́dún yìí á dára fún mi èmi kò ní ṣàṣetì o lọ́dún tí mo wà yìí n ó ṣoríire nínú ọdún yìí òun ó dá láyọ̀ o ọ̀rọ̀ mi yóò dáyọ̀ kọ́dún yìí tó parí kọ́dún yìí tó parí sẹ́ gbogbo ayé ẹ máa kí mi kú oríire kọ́dún yìí tó parí kọ́dún yìí tó parí o májò kọ́dún yìí tó parí sẹ́ lọ́dún tí mo wà yìí n ó ṣoríire àtiwọ́ náà nínú ọdún yìí òun ó dá láyọ̀ ọ̀rọ̀ mi yóò dáyọ̀ kọ́dún yìí tó parí mọ́mì ẹ lọ kọ sílẹ̀ dáàdì ẹ lọ kọ sílẹ̀ ẹ ń bá mi dúpẹ́ kọ́dún yìí tó parí pariwo mọ́mì ẹ lọ kọ sílẹ̀ dáàdì ẹ lọ kọ sílẹ̀ ẹ ń bá mi dúpẹ́ kọ́dún yìí tó parí àní ẹ ń bá mi dúpẹ́ kọ́dún yìí tó parí ó jàre ẹ ń bá mi dúpẹ́ kọ́dún yìí tó parí ẹ ó wá bá mi dúpẹ́ ẹ ó wá bá mi dúpẹ́ hallelujah ìwọ náà bá sọ ti àpèmọ́ra lápẹ́ tèmi dúró ẹ ó wá bá mi kó mọ ẹ ó wá bá mi kó mọ ẹ ó wá bá mi sílé n ó ra mọ́tò tuntun ẹ wá máa ṣe àwòsàn mi lẹ́yìn mímí sẹ́rímọ́nì ẹ máa kí mi kú rire ìwọ náà wá ṣe bẹ́ẹ̀ ẹ ó wá bá mi kó mọ ìwọ tó fẹ́ gbé ọ̀wá ní lọ́dún ẹ ó wá bá mi ṣe wedding ìwọ tó fẹ́ graduate wá ní ẹ ó wá bá mi ṣe graduation ìwọ tó fẹ́ travel out máa travel out lọ́dún yìí ẹ ó wá bá mi sílé ẹ máa sì mí dé airport kò ní pẹ́ kò ní jìnnà ẹ ó wá bá mi sílé kò ní pẹ́ kò ní jìnnà ẹ ó wá bá mi kó mọ kò ní pẹ́ kò ní jìnnà ẹ ó wá bá mi kíwúrẹ́ èmi lọ́kàn nílé wa tó máa làlùyọ èmi lọ́kàn nílé wa tó máa làlùyọ ẹni tó máa ṣoríire lọ́dún yìí sọ pé hallelujah èmi lọ́kàn nílé wa tó máa làlùyọ èmi lọ́kàn nílé wa tó máa làlùyọ èmi lọ́kàn nílé wa tó máa ṣoríire èmi lọ́kàn nílé wa tó máa làlùyọ bá ṣe sọ ẹ bó ṣe máa ṣẹlẹ̀ nìyẹn èmi àti ariwo yóò máa sọ nílé wa lọ́dún yìí gbogbo ayé máa kémi àti ẹ kú oríire ìṣẹ̀lẹ̀ yánú ayọ̀ ó máa ṣẹlẹ̀ láyé wa láti January wọ December ẹ kú oríire ẹ kú oríire ẹ kú oríire lèmi àti ẹ máa gbọ́ lórúkọ Jésù àmín.